Ọmọlá àdúgbò ni sọ fún wípé ètò tí ẹ̀ ń gbọ́ òun náà ni òṣèlú lọ́sẹ̀ yìí politics of the week abala foreign policy tàbí international relation ètò tó ń predict tó ń explain tó gbé àwọn scientific approach ó máa ṣe kí ni ó máa prepare mind yín about nǹkan tó wá mọ̀ about what is going to happen in the near future ètò ló máa sọ fún yín ohun tó ṣeé ṣe kó ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú ní pàápàá jùlọ nígbà tí ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì àti technology yẹn ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì àti iṣẹ́ rẹ̀ bó ṣe ń dàgbàsókè yìí àfàìmọ̀ tó máa jẹ́ wípé ogun àgbáyé ẹlẹ́ẹ̀kẹta yìí ní pàápàá jùlọ àwọn ọ̀pọ̀ ìjagun tí wọ́n ń pèsè yìí ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì àti technology ọgbọ́n tẹ̀ náà ló bìrà fún wa a máa fi ṣe ilé ayé lóore ni àbí a máa fi palẹ̀ ayé rẹ́ èyí ní advantage tó wà mọ̀ pé science àti technology báwọn yẹn ṣe ń dàgbàsókè sí yìí àfàìmọ̀ kó lè jẹ́ pé ìmọ̀ ìjìnlẹ̀ science àti ìmọ̀ ẹ̀rọ ló máa end ilé ayé ló máa mú kí ilé ayé kó wá sí ìdánwò torí àwọn ọkàn ìjagun tí àwọn oníjẹ lágbára mẹ́sàn-án tí wọ́n ń pèsè lágbàáyé ó tó láti pa ilé ayé wọn ṣáájú kí ewu ìgbà kẹyìn rapture gẹ́gẹ́ bí àwọn kìrìsìtẹ́nì àti àwọn ẹlẹ́sìn mùsùlùmí àbáwọn sọ pé àgbẹ̀ǹdẹ̀ àlìkámọ̀ kó tó dé àfàìmọ̀ kó lè jẹ́ pé àwọn orílẹ̀-èdè mẹ́sàn-án àkọ́kọ́ tí mo ti kà sílẹ̀ yìí orílẹ̀-èdè Russia orílẹ̀-èdè America orílẹ̀-èdè China orílẹ̀-èdè Russia China America France ilẹ̀ United Kingdom India Pakistan North Korea àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àfàìmọ̀ kó lè pa àwọn orílẹ̀-èdè alágbára yìí ló máa padà ṣe kíni ló máa padà pa ayé rẹ̀ ètò yìí kò ní dẹ́rù bàyìn ṣùgbọ́n ó máa prepare ọkàn yín sílẹ̀ á pèsè ọkàn yín sílẹ̀ fún nǹkan tó ń ṣe kó ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú. Tí ilẹ̀ Amẹ́ríkà bá gbé ìgbésẹ̀ kí ìgbésẹ̀ láti fi nǹkan ìjagun alágbára tá a mọ̀ sí long range ammunition sọ̀rọ̀ sí orílẹ̀-èdè Ukraine láti dojúkọ orílẹ̀-èdè Russia ó ṣeé ṣe kó di wàhálà kó di àpọ̀. èyí ò ní gbólóhùn tó jáde láti ẹnu Sergei Lavrov ẹni tí í ṣe mínísítà fún gbogbo tó wá ní ṣe pẹ̀lú ilẹ̀ òkèèrè aṣojú orílẹ̀-èdè Russia lórí mẹ́rin àgbáláyé ìyẹn ni foreign minister orílẹ̀-èdè Russia ló sọ gbọ́dọ̀ pé tí orílẹ̀-èdè Amẹ́ríkà tàbí àwọn western allies ilẹ̀ Amẹ́ríkà bá fi lè fi àwọn nǹkan ìjagun alágbára tí ṣe long range ammunition sọwọ́ sí orílẹ̀-èdè Ukraine tí wọ́n ti jọ bẹ̀rẹ̀ sí ní dáná ìgbéra ara wọn láti ọjọ́ kejìlélógún oṣù kejì ọdún 2022 ó ṣeé ṣe kó di wàhálà kó di àpọ̀n kí ilẹ̀ Russia náà bẹ̀ ṣe kíni kí wọ́n fi àwọn nǹkan ìjagun alágbára tó lè ran ọ̀pọ̀lọpọ̀ kìlómítà ṣọwọ́ síbi iṣẹ́ ní gbogbo Russia láti lò láti gba orílẹ̀-èdè Ukraine jà ilé ìlú òfin kí n káàbọ̀ sórí ètò òṣèlú lọ́sẹ̀ yìí politics of the week àwọn foreign policy tàbí international relationship tí a ti máa ń sọ̀rọ̀ nípa àbáṣepọ̀ àwọn orílẹ̀-èdè méjì mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ ní pàápàá jùlọ akitiyan àjọ United Nations Organization láti rí pé àlàáfíà ó wà ní orígun mẹ́rin àgbáláyé nígbà tí atọ́wò ti ìyẹn NATO akitiyan wọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́rì láti mú kí àlàáfíà kó jọba bákan náà àwọn ti European Union àwọn ti ECOWAS àwọn joint comprehensive plans and action àwọn World Meteorological Organization àti bẹ́ẹ̀ àtúnlẹ̀bẹ̀ nígbà tí a tó wo àwọn orílẹ̀-èdè àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́rì lágbàáyé ní ìṣẹ́ tó ti rí Comprehensive Nuclear Test Ban Treaty Organization and the Mixed Technology Control and then the Group of 7, Group of 15, Group of 77, Group of 74 Non-Proliferation and Disarmament Initiatives. Àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ yìí àwọn ní United Nations kójọ àwọn ní NATO kójọ láti rí pé àlàáfíà ó jọba ní gbogbo ìrìn àgbáláyé àti ní ìgbésẹ̀ láti rí pé ó gba àgbáyé ẹlẹ́ẹ̀kẹta kò ṣẹlẹ̀ kò dẹ̀ wá sí ìmúṣẹ níbàámu pẹ̀lú àsọtẹ́lẹ̀ Nostradamus prediction tó predict láti 1555 pé ó gba àgbáyé ẹlẹ́ẹ̀kẹta ó máa wáyé wọ́n dẹ̀ máa lo nuclear weapon náà ogun tó ti bẹ̀rẹ̀ láti ọjọ́ kejìlélógún oṣù kejì ọdún 2022 yìí ó ti di wàhálà ó ti di àpọn torí pé wọ́n ti wà ní step kejì lákọ̀ọ́kọ́ náà wọ́n ti lo àwọn conventional weapon wọ́n ti lo tactical weapon ẹni wọ́n ṣe ń lò lọ tactical weapon ó lè yàtọ̀ sí àwọn strategic weapon ní àwọn bíi nuclear bomb àti hydrogen bomb but tactical weapon àwọn ìwé ní missile ní àwọn nǹkan ìjagun tó lè ran ọ̀pọ̀lọpọ̀ kìlómítà náà ìgbà tó gbé ti bẹ̀rẹ̀ láàrin èdè Russia àti ilẹ̀ Ukraine ní ilẹ̀ America àti àwọn other western allies wọn ò ṣetán láti ṣe ìrànwọ́ in the sense that àwọn nǹkan ìjagun tó lè ran ọ̀pọ̀lọpọ̀ kìlómítà tó lè break defense line orílẹ̀-èdè Russia ilẹ̀ America lábẹ́ ìdarí Joe Biden wọn ò ṣe kí ni wọn ò release àwọn nǹkan ìjagun ẹni tó jẹ́ pé àwọn nǹkan ìjagun tí America tó release àwọn àkókò kan gan ẹgbẹ́ òṣèlú Republican ti ṣe ẹgbẹ́ òṣèlú Donald Trump ni wọ́n impose rẹ̀ fún Joe Biden adájọ́ ẹgbẹ́ òṣèlú Democrat pé ó ṣe pàtàkì ó ṣe kókó
ó fi àwọn nǹkan jagun alágbára tó lè rin ọ̀pọ̀lọpọ̀ kìlómítà ṣọwọ́ sí orílẹ̀-èdè Ukraine, torí pé tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ orílẹ̀-èdè Russia ó máa destroy orílẹ̀-èdè Ukraine, á destroy pátápátá ni. So ìdí rèé tí wàhálà yẹn fi wà láti àkókò yẹn. Now orílẹ̀-èdè Amẹ́ríkà àti àwọn other western allies kan wọ́n ti gbà báyìí fún ilẹ̀ Ukraine pé kí ilẹ̀ Ukraine náà ó máa lo àwọn ọ̀pọ̀ jagun náà. Kí la fẹ́ wò nígbà tí ó ti fojú hàn pé ọwọ́ iléeṣẹ́ ológun orílẹ̀ Ukraine ti bẹ̀rẹ̀ sí ní ka orílẹ̀-èdè Russia, and he says that iléeṣẹ́ ológun orílẹ̀ Ukraine wọ́n ti pa nǹkan tó tó nǹkan bíi 720,880 Russian soldiers, 720,880 Russian soldiers. Now abẹ́rẹ́ orílẹ̀-èdè Russia ìyẹn Vladimir Putin ó fọwọ́pọ̀ méjì ó lè gba orílẹ̀-èdè North Korea lọ. This same man náà ló gba orílẹ̀-èdè Iran lọ. This same man ló tún ní alliance pẹ̀lú orílẹ̀-èdè China láti rí pé ó ṣe kíni ó rí àwọn ọkọ̀ jagun alágbára. Wọ́n ti sọ fún àlàyé Sagenarov tó ti sọ láti nǹkan bí ọjọ́ díẹ̀ sẹ́yìn pé tí ilẹ̀ Amẹ́ríkà àti àwọn other western allies ẹ̀ bá fi lè fi nǹkan jagun alágbára ṣọwọ́ sí Ukraine láti máa fi hit orílẹ̀-èdè Russia, àwọn náà máa release àwọn nǹkan jagun àwọn tó le láti kọ́sẹ̀ bẹ́ẹ̀ ó ṣe ṣe kí wọ́n láàyè ó di gbọ̀ngbáyé. Ẹlẹ́ẹ̀kẹta, kí ni contribution European Union gan lórí gbọ̀ngbáyé lórí ogun tó lọ láàrin orílẹ̀-èdè Russia àti orílẹ̀-èdè Ukraine? Ìhàwó ní Zelensky ìyẹn ààrẹ ilẹ̀ Ukraine tó kọ sí ogun yìí, òun náà gbé ìgbésẹ̀ náà sílẹ̀ láàyè pé òun máa ṣe kí ni òun máa tẹ́lù àwọn ìgbésẹ̀ tó lè mú kí ogun yẹn kí ó máa ṣẹlẹ̀ mọ́ kó wá sí ìdánidúró. Má gbàgbé pé ẹ̀ṣẹ̀ ẹgbẹ́ òṣèlú Republican ti sọ pé ó sọ nígbà yẹn pé káyọ̀ òun sì jẹ́ ààrẹ ní àsìkò wọn ni pé ààrẹ Vladimir Putin àti ààrẹ Zelensky wọn lè yẹ́bà kọjú síra wọn, wọn lè yẹ́bà bá wọn. Ẹ má gbàgbé wípé ọ̀rẹ́ nínú ààrẹ ilẹ̀ Amẹ́ríkà tó ṣẹ̀ṣẹ̀ wọlé ní ètò ìdìbò báyìí ìyẹn Donald Trump, ọ̀rẹ́ nínú ẹ̀ ní ààrẹ ilẹ̀ Russia ti ṣe Vladimir Putin lè tó tọ́kùn sí wípé ààrẹ yìí ń rí sọ pé káyọ̀ sì wà nípò ààrẹ ní orílẹ̀ Russia àti orílẹ̀ Ukraine, wọn lè yẹ́bà jagun yẹn náà. Ìhàwó ní ilẹ̀ Amẹ́ríkà kan sí gbígbẹ́ lọ́wọ́ ṣe kíni la máa ṣe àgbéyẹ̀wò. Ẹ má gbàgbé pé orílẹ̀-èdè Ukraine wọ́n hit orílẹ̀-èdè Russia ní apá Kuzak region, nígbà tí orílẹ̀-èdè Russia náà àwọn náà hit ti Donetsk náà ó jẹ́ bí area tó tóbi nínú orílẹ̀-èdè Ukraine. So àwọn méjì ṣe kíni wọ́n jọ hit ti ara wọn. Náà mo sọ fún yín pé àwọn ọkọ̀ ìjọba mẹ́ta ló wà eléyìí tí a dẹ̀ ń gbàgbà pé kọ́lọ̀ mọ̀dẹ̀ kó ṣẹlẹ̀ tó ní pé ìmúṣẹ. Ẹ má gbàgbé ti coronavirus tó pa àwọn èèyàn tó over 6 million lágbàáyé, ó kéré tán over 1 million Americans ní kìíní yìí ló mú lọ. Tí a bá náà wò lórí Nàìjíríà gan, àwọn tí coronavirus parí ní Nàìjíríà wọ́n fẹ́ tó nǹkan bí ẹgbẹ̀rún bíi 3 àti bẹ́ẹ̀ lọ. So coronavirus yẹn ara àwọn nǹkan tí wọ́n ti wà ní àkọsílẹ̀ ni, ara àwọn nǹkan tí Nostradamus prediction tó ti predict láti 1555 ní pé àwọn nǹkan bẹ́ẹ̀ máa ṣe kíni ó máa ṣẹlẹ̀. Nígbà tí wọ́n ṣe sọ fún yín lọ láti prevent yẹ. Ṣé ilẹ̀ Amẹ́ríkà lè dáwọ́ ogun yìí dúró? Ṣé ilẹ̀ Russia lè gbà sí wọn lẹ́nu? Torí pé ilẹ̀ Russia wọ́n ta kàngbọ̀n pẹ̀lú Amẹ́ríkà náà ta kàngbọ̀n pẹ̀lú wọn, torí pé àwọn orílẹ̀-èdè 9 tó wà lágbàáyé, àwọn orílẹ̀-èdè yìí àwọn èèyàn bá pè ní global superpower ní pàápàá jùlọ àwọn márùn-ún àkọ́kọ́ pẹ̀lú àwọn nuclear warheads tí wọ́n ní. Fún àpẹẹrẹ orílẹ̀-èdè Russia láti Eastern Europe wọ́n ní nǹkan tó tó 5,889 nuclear weapon. Ilẹ̀ Amẹ́ríkà ní 5,224. Ilẹ̀ China Asia làwọn ti wá, wọ́n ní weapon ìyẹn wọ́n ní nuclear weapon tó tó 500. France láti Europe wọ́n ní 290. UK 225 nuclear warheads ni wọ́n ní. Ilé ìtọ́tọ́ kò sí àwọn ilé ní world superpower, àwọn márùn-ún àkọ́kọ́ orílẹ̀-èdè Russia, orílẹ̀-èdè US, orílẹ̀-èdè China, orílẹ̀-èdè France àti orílẹ̀-èdè United Kingdom. Lára àwọn orílẹ̀-èdè tó tún kù, lára àwọn tí wọ́n tún lágbára tí wọ́n tún ti lami lápá, we are talking about the science and technology. Lára àwọn orílẹ̀-èdè tó torí orílẹ̀-èdè bíi Pakistan àwọn ní nuclear warheads tó tó nǹkan bíi 170. India ní 164. Israel ní 90, nígbà tí North Korea wọ́n ní 30, followed by India náà ní 164. Now ẹwọ àwọn orílẹ̀-èdè tí a sọ yìí, àwọn orílẹ̀-èdè yìí láti jẹ́ kí àlàáfíà kó jọba ní tí ó ti gun ìlú tí borí mẹ́rin àgbáláyé, àwọn orílẹ̀-èdè 9 àkọ́kọ́ yìí Russia, US, China, France, United Kingdom, Pakistan, India, Israel and North Korea, àwọn ni wọ́n máa sọ pé àlàáfíà máa wà, àlàáfíà ò ní sí dẹ́fà pé wọ́n ń ṣe ọlọ́run, ṣùgbọ́n wọ́n náà talking about the science and technology. Àwọn orílẹ̀-èdè ni wọ́n ti lànà lápá tá máa ń sọ pé a ní ìmọ̀ ìjìnlẹ̀ ẹ̀rọ àti technology. Ní pàtàkì ẹ jẹ́ ká wo nǹkan, ẹ jẹ́ ká wo role tí ilẹ̀ Israel play ní Middle East lọ́wọ́ against àwọn Iranian proxy and Iranian tentacles. Ẹ wo iye àwọn èèyàn tí ẹ̀mí wọn ti sùn, tí ẹ̀mí wọn ti bá ogun wọn lọ, at least over 44,000 Palestinian citizens ni wọ́n ṣe kíni ni wọ́n ti bá ìṣẹ̀lẹ̀ rẹ̀. Ara
nǹkan tá a sọ nípa science and technology ni pé ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Russia àti China àti ilẹ̀ France wọn ò gbúdọ̀ kọjú wọn ṣe dáhùn torí pé àwọn nuclear warheads tí wọ́n níyì kí ló fẹ́ fi ṣe ilé tó tọ́kùn sí pé ilẹ̀ Russia gbúdọ̀ bá Amẹ́ríkà jà, Amẹ́ríkà yóò gbúdọ̀ bá Amẹ́ríkà jà, Amẹ́ríkà gbúdọ̀ bá Russia jà, Russia gbúdọ̀ bá Amẹ́ríkà jà. Táwọn méjì bá bẹ̀rẹ̀ ìbò tó bá ní nuclear weapon àti Amẹ́ríkà àti Russia orílẹ̀-èdè méjèèjì wọn ò ní exist wọ́n máa parẹ́ ni because nǹkan tí wọ́n ń lò yìí òun ni strategic weapon. Wọ́n ti lo strategic weapon ṣùgbọ́n wọ́n ti lo tactical weapon, wọ́n ti kọ́kọ́ lo conventional weapon. Àwọn conventional weapon ni ká lo àdá, ká lo ìbọn, ká lo tear gas, ká lo àwọn small bomb, àwọn bọ́ọ̀mù fẹnujá, àwọn yẹn ni conventional. But when we are talking about the tactical aspect of it, àwọn nǹkan ìjagun bíi long range ammunition tó lè rí nǹkan bíi 18,000 miles àti bẹ́ẹ̀ lọ. So àwọn yẹn ní orílẹ̀-èdè méjì yìí wọ́n ti ní pàápàá jùlọ orílẹ̀-èdè Russia wọ́n lè destroy ilé ayé, America lè destroy, China lè destroy, India, Pakistan, gbogbo wọn ni wọ́n ní agbára yẹn. Ìdí nìyẹn tí àjọ United Nations wọ́n sọ̀rọ̀ pariwo pé ogun àgbáyé ẹlẹ́ẹ̀kẹta yìí kò gbọdọ̀ ṣẹlẹ̀ níbàámu pẹ̀lú àsọtẹ́lẹ̀ Nostradamus prediction ní 1555 àti Baba Vanga táwọn náà predict pé ogun àgbáyé ẹlẹ́ẹ̀kẹta máa wáyé ó dẹ̀ máa serious gan. Ṣùgbọ́n sí àdúrà lè dádúró ẹ̀yin ọmọ lẹ́yìn Kristi, àwọn àti ajẹ́lẹ́sẹ̀ Islam àti àwọn oníṣẹ̀ṣe, ǹjẹ́ àdúrà lè dádúró àbí kò lè dádúró nígbà tó fún ìgbéyàwó pé science àti technology ṣì wà? ẹlẹ́dẹ̀ gbàgbé sọ pé òpin kì í ṣe ìṣísí torí pé ìwé yìí máa gbé sórílẹ̀-èdè àti ìrọba sí ìrọba, ìwọ̀n tí àjàkálẹ̀ àrùn á wà níbi gbogbo. Ǹjẹ́ àdúrà lè yí àsọtẹ́lẹ̀ nígbèrè padà tó ti sọ pé toward the end time nígbà tí ayé máa wá sí ìdánidúró tó máa mú wọn àti wá sí ìparí pé àwọn nǹkan báyìí la máa ṣe kí ni a máa ṣe. Àwọn òbí wa tawọ́ tasẹ̀ a máa wò lórí ètò yìí kí ló dé tí orílẹ̀ Amẹ́ríkà fi ATACMS ṣọwọ́ sí ilẹ̀ Ukraine nígbà tó yẹ kó ti fi ṣọwọ́ tipẹ́tipẹ́. Ẹ má gbàgbé pé orílẹ̀-èdè United Kingdom àwọn ti ní kí ilẹ̀ Ukraine kó bẹ̀rẹ̀ sí ni máa lo storm shadow tí wọ́n ọjọ́ kejì oṣù kẹsàn-án ní UK Parliament fọwọ́ sí pé kí ilẹ̀ Ukraine máa lo àwọn long range ammunition torí pé ilẹ̀ Russia ti fẹ́ destroy orílẹ̀-èdè Ukraine tán. Ṣùgbọ́n nítorí ọ̀rọ̀ òṣèlú adarí orílẹ̀-èdè Amẹ́ríkà Joe Biden àti abilékọ Kamala Harris wọn ò ṣe tán láti support kan wọn ò ṣe tán láti ṣe tán. Àwọn support tí wọ́n fún wọn yẹn kì í ṣe gbọ́n ni wọ́n support ilẹ̀ Amẹ́ríkà wọ́n support ṣùgbọ́n wọ́n ṣe support yẹn tóbi tó yẹ pé torí pé ó ti ti ọ̀rọ̀ òṣèlú bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ òṣèlú Republican tí wọ́n jọ sí pé ilẹ̀ Amẹ́ríkà gbọ́dọ̀ ṣe kí ni o wọ́n gbọ́dọ̀ báàkì orílẹ̀-èdè Ukraine kí wọ́n bá destroy orílẹ̀-èdè Ukraine torí pé ilẹ̀ Amẹ́ríkà ò fẹ́ fi àwọn kan jagun rẹ̀ sí torí pé ṣáájú ìjọba Russia ti sọ pé orílẹ̀-èdè Korea tó bá fún ilẹ̀ Ukraine ní backup against orílẹ̀-èdè àwọn máa ṣe kí ni àwọn máa padà gbiná lu orílẹ̀-èdè. Ẹ má gbàgbé ẹni ọjọ́ mẹ́ta yìí ìyẹn ní ọjọ́ kẹtàdínlógún oṣù kọkànlá ọdún 2024 òun ní ilẹ̀ Amẹ́ríkà tó wá fọwọ́ sí wípé kí orílẹ̀-èdè Ukraine bẹ̀rẹ̀ sí ni máa lo àwọn nǹkan jagun long range ammunition ìyẹn ATACMS tí wọ́n fún wọn nígbà tí olóòtú orílẹ̀-èdè Canada ó bẹ̀ sọ̀rọ̀ fún olóòtú Canada òun náà ní ẹ̀rín rẹ̀ lọ́wọ́ tí ó sọ̀rọ̀ nǹkan tó pè yẹn sọ ní pé lóòótọ́ àwọn jókòó àwọn ṣèpàdé àwọn bẹ́ẹ̀ sọ̀rọ̀ but àwọn sọ̀rọ̀ yẹn àwọn ò declare pé kí orílẹ̀-èdè Ukraine bẹ̀rẹ̀ sí ní lo nǹkan ìjagun yẹn publicly àwọn ìgbé kámẹ́rà síwájú àwọn ọ̀dẹ̀ pé àwọn oníròyìn ṣùgbọ́n under G ni wọ́n ṣe pé kí àwọn ti fọwọ́ sí pé kí ilẹ̀ Ukraine bẹ̀rẹ̀ sí ní máa lọ. Lẹ́yìn ìgbàgbé náà ìgbà tí orílẹ̀-èdè UK náà fọwọ́ sí pé ká máa lo long range ammunition yẹn fún orílẹ̀-èdè Ukraine àwọn náà wọ́n sọ publicly wọ́n sọ secretly wọ́n sọ ní abẹ́lẹ̀ náà. Àwọn ìbéèrè lórí tawọ́ tasẹ̀ lórí ètò tí a fẹ́ mú wá tí a fẹ́ kí ẹ̀ tó pé ètò yìí ó máa ń predict ó máa ń extend ó lè ní àwọn scientific approach tó pé tí ẹ bá gbọ́ á ràn wá lọ́wọ́. Ètò yìí president of the week abala foreign policy and international relations òun máa ń predict nǹkan tó máa ṣẹlẹ̀ it's going to prepare what is going to happen in the next week so that a ti prepare mind yín sílẹ̀ kò ní sí nǹkan tó máa bà lẹ́rù mọ́ ọdún ètò yìí lè bà lẹ́rù because àwọn nǹkan tí ẹ mọ̀ àwọn nǹkan tó fara sí tí ẹ mọ̀ in terms of science and technology ni a mú wá sí etí gbẹ̀rẹ̀ kí ẹ lè mọ̀ bí ètò ààbò bí ó ṣe rí lágbàáyé ní pàtàkì jùlọ gbogbo àwọn ìgbésẹ̀ tí àjọ United Nations àti NATO gbé láti pé ó gbàgbáyé ẹlẹ́kẹta kò ṣẹlẹ̀. Náà orílẹ̀-èdè Russia wọ́n gbé ìgbésẹ̀ tiwọn kí ló dé tí ilẹ̀ Amẹ́ríkà fi ATACMS ṣọwọ́ sí orílẹ̀-èdè Ukraine lẹ́yìn ìgbà tí ó ṣe ètò ìdìbò iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè yẹn tán. Now kí ni ìbáṣepọ̀ tó wà láàrin orílẹ̀-èdè Russia àti ilẹ̀ Belarus kí ló tí orílẹ̀-èdè Russia tó ń threaten orílẹ̀-èdè Amẹ́ríkà àti àwọn NATO àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ló kọ orílẹ̀-èdè Estonia
Latvia, Lithuania àti Poland, ìyẹn làwọn Baltic states. Poland, Lithuania, Latvia and Estonia, àwọn ẹni Baltic states, àwọn ẹni sún ilẹ̀ Amẹ́ríkà. Àwọn orílẹ̀-èdè mẹ́rẹ̀ẹ̀rin yìí bẹ́ẹ̀ ni àwọn ọmọ ogun NATO àárín wọn ni wọ́n gbà, ní pàápàá jùlọ ní Peloponnesian enclaves. Peloponnesian or Calenian enclaves yẹn ni ó súnmọ́ orílẹ̀-èdè Russia. Ibẹ̀ làwọn ọmọ ogun NATO yẹn níbi wọ́n ṣe kí ni wọ́n pawọ́pọ̀ sórí pé tí àwọn ọmọ ogun NATO tí wọ́n bá gbé ìgbésẹ̀ láti prevent gbogbo gàlẹ́gàlẹ́ gbogbo agbára tí orílẹ̀-èdè Russia ní, tí ilẹ̀ Russia bá jẹ orílẹ̀-èdè Ukraine tán, orílẹ̀-èdè Ukraine á kúrò níbẹ̀, orílẹ̀-èdè Ukraine á bọ́ sí Estonia, á bọ́ sí Latvia, á bọ́ sí Lithuania, á bọ́ sí Poland àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So ìdí rèé tí àjọ United Nations Organization fi ń gbègbèsè àti NATO wípé kí ogun yẹn ṣe kí ni kí ó dáwọ́ dúró. Now NATO ti wà ní nǹkan bí 800 kilometres sí orílẹ̀-èdè Russia. Ẹ̀rù bẹ́ẹ̀ 800 kilometres sí Russia ni àwọn ọmọ ogun NATO. Nígbà pé àwọn ogun NATO yìí orílẹ̀-èdè Canada àti orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n ṣe àgbékalẹ̀ wọn lẹ́yìn ìgbọ̀ngbọ̀n yẹn lẹ́ẹ̀kejì láti máa ṣe kí láti máa tọ́ láti máa monitor àwọn Russian project torí pé dictators ni wọ́n, whatever they say is law and is wrong, òun tó lè raise any objections against nǹkan tí àwọn adarí ilẹ̀ Russia bá sọ. Nípa pàjù lọ ẹgbẹ́ nǹkan tí ààrẹ ni wọn tó wà bẹ́ẹ̀ sí ìyẹn Vladimir Putin tó ń sọ, ẹwọ ayé àwọn Gorbachev, àwọn dictators wọ́n ń jẹ ní orílẹ̀-èdè Russia, bẹ́ẹ̀ náà ní orílẹ̀-èdè China, bẹ́ẹ̀ náà ní North Korea. Àwọn ààrẹ tó máa ń jẹ láwọn orílẹ̀-èdè mẹ́ta yìí wọ́n jẹ́ ààrẹ lágbára, ṣùgbọ́n ní Amẹ́ríkà alágbádá democracy ni wọ́n practice yẹn, government of the people by the people for the people through periodic election láti test popularity ẹgbẹ́ òṣèlú àti candidate wọ́n bá ṣe kí wọ́n lọ́mọ àyè gbà àwọn èèyàn láti sọ̀rọ̀ dáadáa ní Amẹ́ríkà. Ìdí ìdí tó pé ètò ìjọba àwarawa tó ń practice ní Amẹ́ríkà ni wọ́n pè láti spread there all over the world, ní pàápàá jùlọ against interest àwọn èèyàn tó pé dictator ni àwọn adarí wọn. Àmọ́ àwọn contribution European Union, kí ló kọ European Union lórí ọ̀rọ̀ yìí àti bẹ́ẹ̀ lọ. Àwọn nǹkan tá a kójọpọ̀ wá fún lórí ètò yìí náà, àwọn ìwé actors, àwọn ìwé major actors tí ó wà láàrin ogun tó ń ṣe láàrin orílẹ̀-èdè Russia àti orílẹ̀-èdè Ukraine. Lára wọn láti rí ààrẹ orílẹ̀-èdè Russia ìyẹn Vladimir Putin, òun ni actor tí ó wà ń bẹ̀. Then a rí Volodymyr Zelensky ó wà ń bẹ̀. A rí Alexandra Lukashenko, ẹni tí í ṣe ààrẹ ilẹ̀ Belarus. A rí Yevgeny Prigozhin, eléyìí tí wọ́n ti gbẹ̀mí lẹ́nu tiẹ̀. Then a rí Dmitry Peskov, ìyẹn Kremlin spokesperson, ìyẹn ní agbẹnusọ fún iléeṣẹ́ ààrẹ ilẹ̀ Russia. Then a rí Volodymyr Zelensky, ẹni tí í ṣe adarí orílẹ̀-èdè Ukraine. Bákan náà a rí Joe Biden àti Kamala Harris láti ilẹ̀ Amẹ́ríkà. A rí Lloyd Austin tí í ṣe Secretary of Defence fún Amẹ́ríkà àti àjọ NATO. Ní àwọn yẹn ní major actors sí wọ́n wà lórí nǹkan tí a ń gbé ẹ̀rù láàárọ̀ tó tàbí lórí ètò torí pé afẹ́ ìgbògbọ́n pé kí ni implication nǹkan tó ń ṣẹlẹ̀ yìí lẹ́yìn tí ó ti fojú hàn pé àwọn ọmọ ológun orílẹ̀-èdè Russia tí ilẹ̀ Ukraine ti ṣàbálẹ̀ wọ́n ti wọ nǹkan bí 720,880 nígbà tí àwọn ọmọ ogun orílẹ̀-èdè Ukraine náà àwọn náà wọ́n lé ní 400,000 tí àwọn náà ṣe kí ni tí wọ́n ti bá ìṣẹ̀lẹ̀ rìn. Àgbò statistics sọ fún wa wípé dead or wounded ní gbogbo wọn, ilé tó tọ́kùn sí pé close to àwọn èèyàn tó ti bá ìṣẹ̀lẹ̀ rìn wọ́n ti ń close to 2 million láti ọjọ́ kejìlélógún oṣù kejì ọdún 2022 bí wọ́n ti bẹ̀rẹ̀ ogun yẹn. Ó bẹ̀rẹ̀ ti gbọ́ nǹkan bí 1,000 days lónìí tí a ṣe ètò tí wọ́n nǹkan bí 1,000 days tí ogun yẹn ti ṣe kéde ní ìbẹ̀rẹ̀ láàrin orílẹ̀-èdè Ukraine àti orílẹ̀-èdè Russia. Bí mo ṣe sọ fún yín tí wọ́n ní àwọn nuclear warheads, àwọn míì wà tó jẹ́ pé independent targetable infantry vehicles ni wọ́n bó tẹ́ máa yin ẹyọ kan báyìí mẹ́jọ lè jáde ń bẹ̀. Èyí ni ti ATACMS yẹn òun náà lẹ́rí tí a ti ń display tá a ti fi àwòrán ẹ̀hàn yẹn. ATACMS yẹn ní nǹkan ìjagun tí ilẹ̀ Amẹ́ríkà fi ṣọwọ́ sí orílẹ̀-èdè Ukraine sí pé kí wọ́n máa lò torí pé tí wọn ò bá ṣe bẹ́ẹ̀ orílẹ̀-èdè Russia wọ́n máa ṣe kí ni wọ́n máa destroy orílẹ̀-èdè Ukraine tán. Nígbà tó ń sọ̀rọ̀ adarí ilẹ̀ Russia ó ní Russia battlefield nuclear weapons are much more powerful than the 2 atomic bombs the Russia dropped on Japan and Hiroshima and Nagasaki in 1945. Nǹkan tí àlàyé ń sọ ní ẹ̀rọ wípé àdéhùn ìjagun tí ilẹ̀ Amẹ́ríkà jù sí Hiroshima àti Nagasaki ní ọdún 1945 tí kan parí 140,000 tí kejì bẹ́ẹ̀ parí 70,000. Ẹ wo àdéhùn méjì little boy tí ilẹ̀ Amẹ́ríkà jù ní 1945 sí Hiroshima àti Nagasaki.
ìkan pa èèyàn tó 140,000, ìkejì náà pa nǹkan bíi 70,000. náà ilẹ̀ Russia wá sọ fún Amẹ́ríkà pé àwọn ní àwọn nǹkan ìjagun tó times 2 agbára títí ilẹ̀ Amẹ́ríkà ní. So ara nǹkan tí United Nations fi ń pariwo nìyẹn, tí láti ọjọ́ ìjọba pariwo pé ogun yìí káwọn ọ̀dọ́ kó ṣe kíni kí wọ́n má jẹ́ kí ó tẹ̀síwájú kó lè gbé ìgbésẹ̀ láti dàdú. náà nǹkan tó prompt ṣètò yìí lọ́gọ́ tòmí òun náà ní ATCAM. tí ẹ bá sọ̀rọ̀ nípa ATCAM yẹn, ó jẹ́ nǹkan ìjagun alágbára tó ní agbára gan tó bẹ̀rẹ̀ ṣe kíni tí ó lè rìn. ẹ má gbàgbé pé ní ọjọ́ 17 oṣù kọkànlá ọdún 2024 ní adarí ilẹ̀ Amẹ́ríkà ìyẹn Joe Biden ni wọ́n fọwọ́ sí nínú ìpàdé kan tí wọ́n lọ ṣe ní orílẹ̀-èdè Brazil ní Rio de Janeiro. ibẹ̀ ni wọ́n ti ṣe meeting yẹn secretly ni wọ́n ṣe pé àwọn fọwọ́ sí o fún orílẹ̀-èdè Ukraine láti máa lo àwọn nǹkan ìjagun olóró tó ní agbára yẹn láti ṣe kíni. ìdí tí Amẹ́ríkà ò fi approve ẹ̀ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ gbóhùn ni wá pé ó lè di ogun tí agbára ilẹ̀ Amẹ́ríkà gbóhùn níta, torí pé ààrẹ ilẹ̀ Russia ti máa sọ fún ọ pé tí ẹ̀rọ bá gbé ilẹ̀ Russia jù àwọn máa kó nuclear weapon jáde, àwọn ní nukes, àwọn máa destroy NATO, àwọn á destroy Ukraine, á destroy Poland, wọ́n á destroy Estonia, wọ́n á destroy gba orílẹ̀ èdè wọ́n fún Ukraine ní sọ̀kọ́ gba orílẹ̀ èdè wọn máa ṣe kí ni wọ́n máa jẹ. ṣùgbọ́n ìdí yẹn tí Amẹ́ríkà lábẹ́ ìjọba ààrẹ Joe Biden kò fi approve pé kán lo ATCAM náà tó ti fẹ́ pè rí àlééfà ó ti fọwọ́ sí pé kí ilẹ̀ Ukraine kó máa ṣe kí ni kó máa lo ATCAM náà. nígbà tí iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Ukraine ti lè pa nǹkan bíi tó lè pa nǹkan bíi 720,880 Russian soldiers, èyí ló pọ̀ tó 720,880 ló ń kí ààrẹ ilẹ̀ Russia ó gba orílẹ̀ North Korea, torí pé North Korea gẹ́gẹ́ fún àwọn threat ni North Korea jẹ́ ní apá ẹ̀kọ́ Asia, threat ni North Korea jẹ́ fún ilẹ̀ Japan. North Korea yẹn threat náà wàhálà kan ni wọ́n jẹ́ fún ilẹ̀ South Korea àti North Korea orílẹ̀-èdè kan ni wọ́n, ṣùgbọ́n nítorí pé wọ́n ní àwọn adarí tó yàtọ̀ wàhálà ilẹ̀ North Korea dẹ́pọ̀. North Korea ní agbára ju South Korea lọ, ló mú kí South Korea àti North Korea kan pé lẹ́gbẹ̀ẹ́ North Korea àti South Korea náà ni Japan wà, ṣùgbọ́n North Korea ní agbára ju Japan àti South Korea lọ. ìdí nìyẹn tí Amẹ́ríkà fi ń support South Korea àti Japan against interest orílẹ̀-èdè North Korea níbi tí ààrẹ Kim Jong-un tí ó wà. náà torí ìyẹn ló mú kí Russian soldier lẹ́yìn tó ti lose nǹkan bíi 720,880 men ó gba North Korea pé kí North Korea kó fún ní àwọn deadly weapon, àwọn nǹkan ìjagun tó lè ní ọ̀pọ̀lọpọ̀ kìlómítà, àwọn ètò orí 80,000 miles bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ lọ. àwọn ènìyàn tó pé ẹ máa ń ní láti North Korea gan kò lè pé wọ́n àwọ̀ Amẹ́ríkà á dẹ̀ destroy Amẹ́ríkà. so ìdí ìyẹn tí ààrẹ ilẹ̀ Russia náà fi lọ sí ọ̀dọ̀ ààrẹ North Korea pé ó jọ ó fún ní àwọn nǹkan ìjagun. ẹ mọ̀ pé ṣáájú àsìkò yìí ní alliance wà láàrin orílẹ̀-èdè Russia àti orílẹ̀-èdè North Korea, in the sense that America ń support South Korea àti Japan inú ilẹ̀ North Korea kò lè dùn sí. so North Korea mọ̀ pé òun ni target ilẹ̀ Amẹ́ríkà, ìdí yẹn tó fi ní kí orílẹ̀-èdè North Korea náà kó wọn form alliance pẹ̀lú orílẹ̀-èdè Russia, torí mọ̀ pé orílẹ̀-èdè Russia tó ní Amẹ́ríkà ọ̀tá ni àwọn méjèèjì. ṣòro náà ibi tí wàhálà yẹn ti ń fọ̀rọ̀ lẹ́nu yẹn tí wọ́n ti ń pín ilé ayé sí méjì. àwọn kan wà tá a mọ̀ sí Western Allies, àwọn ọmọ Amẹ́ríkà àti Canada àti àwọn NATO àti bẹ́ẹ̀ lọ́dẹ̀. àwọn tó pè ní Eastern Bloc, àwọn Eastern Bloc yẹn ni orílẹ̀-èdè Russia, orílẹ̀-èdè China, orílẹ̀-èdè Iran, orílẹ̀-èdè Belarus, orílẹ̀-èdè North Korea àti bẹ́ẹ̀ lọ. so wọ́n form alliance ibi pé United Nations lọ́jọ́ ti pín sí méjì. ibi tí Amẹ́ríkà bá lọ ilẹ̀ Russia lọ, ibi tí Amẹ́ríkà bá lọ Russia lọ síbẹ̀. so wọ́n ti form alliance yẹn, oníkálukú ṣe kí ni wọ́n ti ní gúùpù tí wọ́n wà náà. ìpàdé G20 ní tó wáyé ní Rio de Janeiro ní ilẹ̀ Brazil. lẹ́yìn ìpàdé yẹn ni ààrẹ ilẹ̀ Amẹ́ríkà náà ṣe kí ni wọ́n fọwọ́ sí pé kí àwọn ọmọ ogun orílẹ̀-èdè South Korea kan máa lo Army Tactical Missile System tá a mọ̀ sí ATCAM. nígbà tí Jake Sullivan yẹn ó jẹ́ ọ̀kan lára àwọn adarí iléeṣẹ́ ìjọba nílẹ̀ Amẹ́ríkà. so Jake Sullivan àti President Joe Biden ni wọ́n dọ́gbọ́n ṣe meeting yẹn, wọ́n lè approve fún ilẹ̀ Ukraine pé kó bẹ̀rẹ̀ sí ni máa lo àwọn nǹkan ìjagun. náà lẹ́nu ọjọ́ mẹ́ta ní ọjọ́ 19 oṣù kọkànlá ọdún 2024 tá a ṣe ètò yìí, wọ́n ti ní mẹ́fà wò wọ́n fi ṣèkọlù sí ilẹ̀ Russia, ó bẹ̀ wọ ilẹ̀ Russia. tí a bá sọ̀rọ̀ nípa máṣẹ̀
mass ní pé bí nǹkan ṣe wúwo tó bí àdéhùn yẹn ṣe wúwo tó ó wọlé nǹkan bí 1,320 sí 1,670 kilograms bó ṣe gùn tó ó gùn ní ìwọ̀n bí 1.4 meter náà wọ́n máa ń launch ẹ̀ ni tó máa ń launch ni pé wọ́n yìí tẹ́ bá ti máa ń rí àwọn ọkọ̀ àjàgbé trailer tó máa fi ń gbẹ́ kànga omi yẹn àwọn trailer tó máa fi ń gbẹ́ kànga omi wọ́n máa ń to pipe sí ẹ̀yìn ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn MLRS yẹn ṣe rí ìyẹn ni àwọn multiple launch rocket system MLRS orí ẹ̀ ni àwọn kí ni wọ́n dàbí pipe inú ẹ̀ ni àwọn àdéhùn yẹn náà máa ṣe kí ni la máa gbà jáde so bí ilẹ̀ Amẹ́ríkà bí wọ́n ṣe àpúfù ATCAMISO fún orílẹ̀-èdè Ukraine láti máa lò yìí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nǹkan máa le ó dẹ̀ máa ṣe yẹ ẹ má gbàgbé wípé adarí ilẹ̀ Amẹ́ríkà tó ṣẹ̀ṣẹ̀ dìbò ìyẹn Donald Trump ó di nǹkan bíi January kí wọ́n tó ṣe swearing fún kí wọ́n tó ṣe ètò ìbúra fún ṣùgbọ́n láàrin oṣù kọkànlá sí oṣù kejìlá ọdún tá a wà yìí nígbà tí ọwọ́ orílẹ̀-èdè Ukraine ti ba àwọn long grade ammunition yìí kí ló máa ṣẹlẹ̀ ẹ má gbàgbé wípé orílẹ̀-èdè North Korea náà ti orílẹ̀-èdè Russia náà ti lọ sí North Korea at least 13,000 troops àwọn ọmọ ogun orílẹ̀-èdè North Korea tí wọ́n tó 13,000 ni wọ́n ti fi ṣọwọ́ sí orílẹ̀-èdè Russia NATO àti àwọn United Nations pariwo pé kí orílẹ̀-èdè Russia kó lé wọn padà kí ààrẹ orílẹ̀-èdè North Korea Kim Jong-un kó wá sí Russia kó wá wùdú àwọn ọmọ yẹn 13,000 torí pé kò sí nǹkan tó kan orílẹ̀-èdè North Korea bẹ́ẹ̀ náà wọ́n ní kò sí nǹkan tó kan orílẹ̀-èdè North Korea bẹ́ẹ̀ ṣùgbọ́n nígboro ẹ̀yìn ló pé orílẹ̀-èdè Russia ti máa rí àwọn allies ẹ̀ nígbà orílẹ̀-èdè Russia ti máa rí àwọn tó lè ràn lọ́wọ́ nígbà tó yẹ pé àwọn European nations àwọn European Union tó jọ wà ní ẹ̀pọ̀ Europe wọ́n ti fi òfin gbélé Russia pé kí wọ́n bá gbé kó papọ̀ mọ́ wọn bárajà mọ́ wọ́n gbẹ́yẹ sí ilẹ̀ China àti àwọn Asia ní bá gbé kó so bí tí wọ́n bá ti lè rí àǹfààní ló ti náà lọ wá support so ìdí nìyẹn tí ààrẹ Vladimir Putin fi kọjá lọ sí ẹkùn Asia níbi tí China wà níbi tí North Korea wà láti lọ gba support yẹn and before that time ni wọ́n ti tiwọ́ bọ̀ ìwé àdéhùn orílẹ̀-èdè North Korea àti Russia ti tiwọ́ bọ̀ ìwé àdéhùn pé àwọn ní àǹfààní láti máa gbèjà ara wọn jà láti kọ̀yà fún ara wọn ti tiwọ́ bọ̀ oríṣiríṣi ìwé àdéhùn pé ẹni tó bá àtáàkì North Korea lónìí nígbà Amẹ́ríkà bá àtáàkì North Korea lónìí Russia máa lọ bòbáàgì Amẹ́ríkà rẹ̀ tí ilẹ̀ Amẹ́ríkà bá àtáàkì Iran lọ́jọ́ tèmi ṣe ọ̀pọ̀ ìjọba láàrin Amẹ́ríkà àti Iran ní pàápàá jùlọ ìjà tó wà láàrin orílẹ̀-èdè Iran àti orílẹ̀-èdè Israel tí Amẹ́ríkà bá lọ àtáàkì orílẹ̀-èdè Iran ẹgbẹ́ ìyọ̀pọ̀ yẹn lẹ́nu pé orílẹ̀-èdè Russia máa dìde sí Amẹ́ríkà anything lè ṣẹlẹ̀ kò sí ìgbà tó gbẹ̀gbẹ̀ ayẹyẹ lẹ́kẹ̀tẹ̀ rẹ̀ ní ṣe kí ni tí ò ní ṣẹlẹ̀ so the best ni pé kí ilẹ̀ Amẹ́ríkà ó gbé orí ọwọ́ ẹ̀ kí Russia náà dẹ̀ gbé orí ọwọ́ ẹ̀ ṣùgbọ́n kò sí ilẹ̀ Amẹ́ríkà òṣèlú gbà torí pé ilẹ̀ Amẹ́ríkà fẹ́ maintain world super power energy strength I mean deterrence ó jẹ́ ní nǹkan ìjagun so kò tó fẹ́ gbà fúnra wọn so bí ọ̀rọ̀ ṣe kiri bí ó ṣe ń rọrùn náà tọ́wọ́ wọ́n ti gba tactical weapon rẹ̀ sílẹ̀ àtọ́wọ́ wọ́n ti gba ATCAMISO ogun rẹ̀ tó máa ṣe kíni ogun rẹ̀ tó máa ṣe ó máa le yàtọ̀ sí eléyìí tó máa ń tẹ̀síwájú bẹ́ẹ̀ tó máa ń kúrò ní tactical weapon wọ́n á lọ sí strategic weapon for now tí ẹ bá wọ̀ wọ́n pẹ̀pẹ̀ ní 1 megaton yẹn approximately 1 megaton mean 1 million bí nǹkan ṣe máa dún gbàmù tó ṣe 1 megaton is equal to 1 million tons 1 megaton lásán 1 million tons ni then ilẹ̀ Russia ní àgbélówó kan tá a mọ̀ sí Tsar bomber ẹyọ kan Tsar bomber just one Tsar bomber ẹyọ kan péré gbogbo bomb tí wọ́n lò ní First World War Second World War tí wọ́n bá papọ̀ kò tí ì tó 50 megaton Tsar bomber 50 megaton Tsar bomber yẹn kì í ṣe méjì kì í ṣe mẹ́ta kì í ṣe mẹ́rin kì í ṣe márùn-ún wọ́n ní tó pọ̀ ṣùgbọ́n ẹyọ kan péré ó ju gbogbo bọ́ọ̀mù tí wọ́n lò ní First World War àti Second World War lọ eléyìí tó tọ́pọ̀ sí pé ẹyọ kan ti tó láti destroy orílẹ̀-èdè Amẹ́ríkà so ìdí nìyẹn tí àjọ United Nations fún ìwọ ilẹ̀ Russia pé kí Russia kí wọ́n dẹ́lẹ̀ kí Amẹ́ríkà kó dẹ́lẹ̀ kí China kó dẹ́lẹ̀ kí France kó dẹ́lẹ̀ kí UK kó dẹ́lẹ̀ Pakistan India gbogbo ẹgbẹ́ ni wọ́n ní àwọn ammunition yìí kí ló fẹ́ fi àwọn ammunition yìí ṣe gan ní pàtó ammunition tí wọ́n ní tó pọ̀ tó wà excess yìí wọ́n ní sí wọ́n sí àwọn instrument wọ́n ná billions of dollars billions of euro wọ́n ná lórí láti ṣe kíni láti keep rẹ̀ kó lè lọ kó lè wà ní kó lè dé launch torí pé bí láyé ṣe ń yìí náà ni àwọn náà ṣe kíni wọ́n ń download àwọn applications tí wọ́n fi yin àwọn bọ́ọ̀bù so billions of dollars ní Amẹ́ríkà ni wọ́n ṣe kíni ni wọ́n ná nígbà tó sọ̀rọ̀ ṣáájú kí orílẹ̀-èdè
Amẹ́ríkà tó approve pé kí wọ́n máa lo ATCAM missile yẹn mo sọ fún pé 720,880 Russian soldiers nílẹ̀ Ukraine tó pàdánù. Ó pa wọ́n láti pàṣẹ pé ó rí àwọn support gbà látọwọ́ ilẹ̀ Amẹ́ríkà, ó rí gbà lọ́wọ́ UK, ó rí gbà lọ́wọ́ Germany, ó dẹ̀ rí gbà lọ́wọ́ àwọn European nations. Àwọn nation tí ilẹ̀ Ukraine rí gbà yẹn ló fi kojú ilẹ̀ Russia, ṣùgbọ́n wọ́n ń tètè ilẹ̀ Russia ní tó lágbára jù lágbàáyé ní nuclear weapon. Kò sí eléyìí tó lè bí tiwọn. Wọ́n dẹ̀ ní àwọn nǹkan ìjagun tó burú jù bẹ́ẹ̀ ní Amẹ́ríkà ní, ṣùgbọ́n Amẹ́ríkà ò fẹ́ bá wọn jà tó lọ́wọ́ pé just 150 megaton tisa bomber is enough láti ṣe kíni láti wipe orílẹ̀ Amẹ́ríkà. Náà nígbà tó sọ̀rọ̀ ìyẹn Russian soldiers ṣáájú kí wọ́n tó fọwọ́ sí wọ́n fẹ́ kí ètò yìí fẹ́ kí wọ́n sọ fún pé ètò yìí máa ń predict, ó máa ń explain, ó lè bá àwọn scientific approach pé tá a bá gbọ́ tá a bá fẹ́rẹ̀ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ á lè jẹ́ kí defence wọn lọ́wọ́ Nàìjíríà kó ṣe kí ni kó improve. Èyí sọ fún pé orílẹ̀-èdè Nàìjíríà à ní foreign policy wa ó kù díẹ̀ káàtó, ìjọba orílẹ̀-èdè Nàìjíríà à gbìyànjú tó, and orílẹ̀-èdè South Africa, we are talking about foreign policy and international relations, orílẹ̀-èdè South Africa wọ́n máa important play major roles nínú United Nations ju orílẹ̀-èdè Nàìjíríà lọ. Nígbà tí àwọn èèyàn sọ̀rọ̀ ṣáájú kí wọ́n tó approve ẹ̀, ìyẹn ààrẹ ilẹ̀ Russia Vladimir Putin láwọn ọ̀sẹ̀ ọjọ́ karùn-ún oṣù kẹfà ọdún 2024 èdè òyìnbó lóde sọ́ọ̀ṣù bẹ́ẹ̀ máa kà á fún yín màá dẹ̀ ṣe kí ni máa túmọ̀ ẹ̀ fún yín. Ó ní if someone consider it possible to supply such weapon to war zone to strike our territories and create problems for us, then why do we not have the right to supply our weapons of such same class to those regions of the world where attacks will be carried out on sensitive objects of those countries that do the same to Russia? Tó sọ fún pé orílẹ̀-èdè tó bá dìde ogun sí ilẹ̀ Russia tó máa ń yin àwọn nǹkan ìjagun tó lè destroy àwọn náà máa kó àwọn nǹkan ìjagun tí òun náà lágbára bíi torí tó bá ń supply orílẹ̀-èdè Ukraine, àwọn náà máa jáde, àwọn náà máa lù tó tọ́kùn sí pé bí orílẹ̀-èdè Amẹ́ríkà ti ṣe kí ni tí wọ́n supply ATCAM missile fún orílẹ̀-èdè Ukraine. Kí ni implication ẹ̀? Kí ló máa ṣẹlẹ̀ ìgbìmọ̀ future nígbà tí ara ẹ̀ ti sọ yìí, ó ti sọ tẹ́lẹ̀ ara yìí bẹ̀rẹ̀ nǹkan tó bá sọ ó máa ṣe, wọ́n ti supply ẹ̀ kò dẹ̀ sí bí ATCAM missile ṣe ní máa hit orílẹ̀ Russia tó máa ń ba nǹkan orílẹ̀ Russia jẹ́ bóyá lọ sí iléeṣẹ́ rẹ̀ ó lọ ẹ̀mọ̀ pé oil and gas, iṣẹ́ epo àti gas ni wọ́n yàn láàyè nílùú Russia. Now wọ́n ti dẹ́yẹ sí wọn, àwọn European nations wọ́n ti dẹ́yẹ sí wọn, bá wọn lájà mọ́, ilẹ̀ China àti àwọn Asia ló bá wọn ra ọjà. Now tí ilẹ̀ Amẹ́ríkà bá lọ, tí ilẹ̀ Amẹ́ríkà ṣe fún wọn tí kìnìún bá hit Russia jù, Russia máa dìde ogun á dẹ̀ serious gan, ó bẹ̀rẹ̀ ju gbọ̀ngàn ẹlẹ́ẹ̀kẹta. Mi ò sọ pé gbọ̀ngàn ẹlẹ́ẹ̀kẹta máa wá ọ, but what are the circumstantial evidence? Kí ni àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ náà ẹ̀ka àti àyígbà tí a lè fi link ẹ̀ tó máa ṣẹlẹ̀ tó pé ìtòun sọ fún pé ó máa ń predict, ó máa ń explain, ó lè ní àwọn scientific approach. Now tí ẹwọ́ bá gbé orílẹ̀-èdè Russia jù, kí lóun rò kó máa ṣe nígbà tí ilé ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ Russia wọ́n ti approve, wọ́n ti ratify, wọ́n ti fọwọ́ sí wípé tí orílẹ̀-èdè kankan bá kọlu ilẹ̀ Russia tó bá pọ̀ jù, kí ilẹ̀ Russia tó lè débi kó dẹ̀ lo nuclear weapon ẹ̀ ní ètò tọ́kùn sí pé tí orílẹ̀-èdè Ukraine bá hit ilẹ̀ Russia jù á dìde ogun sí wọn, ó dẹ̀ láìpẹ́ ìkólo nuclear weapon. Tí ilẹ̀ Russia bá lo nuclear weapon against orílẹ̀-èdè Ukraine, àwọn NATO tó wà ní Kaliningrad enclaves bíi orílẹ̀-èdè Poland, Lithuania, Latvia àti Estonia, àwọn náà máa ṣe kí ni gbogbo àwọn orílẹ̀-èdè yẹn tó wà ní Kaliningrad enclaves yẹn ló ṣeé ṣe kí orílẹ̀-èdè Russia kó ṣe kí ni kó fi ọwọ́ bá. Ǹjẹ́ àdúrà lè dá dúró? So àgbékalẹ̀ ètò yìí yẹn pé kí ẹ lè mọ nǹkan tó ṣe kí ni kẹ́lẹ̀ máa nǹkan tó ń lọ lágbàá. Yàtọ̀ sí eléyìí wọ́n àwọn nǹkan ìjagun tí orílẹ̀-èdè Ukraine ti mú lọ́wọ́ tí wọ́n fi ń strike orílẹ̀-èdè Russia láwọn láti rí ATCAM missile, orílẹ̀-èdè Amẹ́ríkà ló ń ṣe ATCAM missile, ARISTAP missile orílẹ̀-èdè Faransé ló fún ilẹ̀ Ukraine láti máa fi jà, ARISTORM Shadow United Kingdom ló fún wọn, àrí high mobility artillery rocket system Amẹ́ríkà ló fún wọn, àrí Tomahawk missile Amẹ́ríkà ló fún wọn. Nígbà wọn kọ́ ìjagun yìí ṣé wọn rò wípé ìgbàgbọ́ ẹlẹ́ẹ̀kẹta ò ní wáyé tàbí kò ní ṣẹlẹ̀ nígbà tó ń fojú hàn pé backup sí ilẹ̀ Ukraine ní ó ti ń super ju orílẹ̀-èdè Russia lọ. Ìdí nìyẹn tí Russia fi lose àwọn ọmọ tó tó 720,880 men nígbà tí orílẹ̀-èdè Ukraine náà àwọn ọmọ wọn tí wọ́n kú tọ́jú orílẹ̀-èdè wọn lé ní nǹkan bíi over 400,000 dead
wounded bí statistics ṣe kíni bí ó ṣe gbé wá ní. ẹ má gbàgbé ara àwọn advantage tó wà lára Atacama missile ti ilẹ̀ Amẹ́ríkà fún orílẹ̀-èdè Ukraine wípé ó jẹ́ nǹkan lágbára tó lè rún ọ̀pọ̀lọpọ̀ kìlómítà. ẹ má gbàgbé pé orílẹ̀-èdè Russia wọ́n ní X500 wọ́n ní X400 wọ́n ní X300 X200 X100 àwọn ẹ̀mí àbí surface to rear or surface to surface anti-ballistic missile ni wọ́n tó pé tí a bá launch attack wá sí orílẹ̀-èdè Russia the S-700 yẹn òun náà máa launch under 4 seconds ni tí a bá launch attack sí àwọn ọmọ orílẹ̀-èdè Russia tí wọ́n ṣe launch ẹ̀ pa láàrin 4 seconds wọ́n tí ọ̀tá launch ti ẹ̀yẹ náà ní X-700 orílẹ̀-èdè Russia náà máa gbé so 4 seconds difference ni a sáré lọ a lọ pàdé a bọ̀m̀bẹ̀ but orílẹ̀-èdè Russia wọ́n ní nǹkan bíi wọ́n ní 5 X500 nínú 5 yẹn orílẹ̀-èdè Ukraine ti fi Atacama missile Amẹ́ríkà fún wọn ti fi destroy ìkan nínú 5 eléyìí tó ní kí ilẹ̀ Russia kan sí kí nìkan kó 4 tó kù pamọ́ nígbà tí ẹyọ kan over ti nǹkan bíi $600 million ní X500 ẹyọ kan $600 million ó ní 5 wọ́n ti ṣe kí ni wọ́n ti destroy àti bẹ́ẹ̀ nígbàgbọ́ pé anti-satellite shooter ní X500 tí ẹ bá lọ fi satellite sínú ojú òfurufú nínú ọ̀run gbogbo tó lọ hàn satellite ọ̀ kámẹ́rà síbẹ̀ ilẹ̀ Russia ní agbára láti ṣe kíni láti jalè nígbàgbé pé lọ́dún ọjọ́ mẹ́ta yìí ilẹ̀ Amẹ́ríkà fi ẹ̀sùn kan ilẹ̀ Russia wípé ó lọ fi nuclear weapons sínú satellite so that a lè easy fún láti launch attack láti ojú ọ̀run ṣùgbọ́n ilẹ̀ Amẹ́ríkà ẹ̀rù bà wọ́n ò tí ì rí àrídájú ẹ̀ but àwọn ìròyìn gbé wọn speculate pé ilẹ̀ Russia wọ́n fi nuclear weapons sínú ojú òfurufú. ẹ̀mọ́nàdé bẹ́ẹ̀ ni sọ fún wípé ètò tí ẹ̀ ń gbọ́ òun náà ní òṣèlú lọ́sẹ̀ yìí politics of the week abala foreign policy tàbí international relation ètò tó ń predict tó ń extend tó ń gbé àwọn scientific approach ó máa ṣe kí ni ó máa prepare mind yín about nǹkan tó wá mọ̀ about what is going to happen in the near future ètò ló máa sọ fún yín ohun tó ṣeé ṣe kó ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú ní pàápàá jùlọ nígbà tí ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì àti tẹkinọ́lọ́jì yẹn ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì àti iṣẹ́ ẹ̀rọ bó ṣe ń dàgbàsókè àfàìmọ̀ tó náà jẹ́ wípé ogun àgbáyé ẹlẹ́ẹ̀kẹta yìí ní pàápàá jùlọ àwọn ọ̀pọ̀ ìjagun tí wọ́n ń pèsè yìí ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì àti tẹkinọ́lọ́jì ọgbọ́n tẹ̀ náà ló bì wá fún wa a máa fi ṣe ilé ayé lóore ni àbí a máa fi palẹ̀ ayé rẹ́ èyí ni advantage tó wà mọ̀ pé science àti technology báwọn ẹ̀ ṣe ń dàgbà sókè sí yìí àfàìmọ̀ kó lè jẹ́ pé ìmọ̀ ìjìnlẹ̀ science àti ìmọ̀ ẹ̀rọ ló máa end ilé ayé ló máa mú kí ilé ayé kó wá sí ìdánwò torí àwọn ọkàn ìjagun tí àwọn onígbà lágbára 9 tí wọ́n ń pèsè lágbàáyé ó tó láti pa ilé ayé wọn ṣáájú kí orí ìgbà kẹyìn rapture gẹ́gẹ́ bí àwọn kìrìsìtẹ́nì àti àwọn ẹlẹ́sìn mùsùlùmí àbáwọn sọ pé àgbẹ̀ǹdé àlìkàmọ̀ kó tó dé àfàìmọ̀ kó lè jẹ́ pé àwọn orílẹ̀-èdè 9 àkọ́kọ́ tí mo ti kà sílẹ̀ yìí orílẹ̀-èdè Russia orílẹ̀-èdè America orílẹ̀-èdè China orílẹ̀-èdè Russia China America France ilẹ̀ United Kingdom India Pakistan North Korea àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àfàìmọ̀ pé ìpá àwọn orílẹ̀-èdè alágbára yìí ló máa padà ṣe kíni ló máa padà pa ayé rẹ̀ ètò yìí kò ní dẹ́rù bàyìn ṣùgbọ́n ó máa prepare ọkàn yín sílẹ̀ á pèsè ọkàn yín sílẹ̀ fún nǹkan tó yẹ ṣe kó ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú lórúkọ olóòtú ètò yìí òun náà ni Ọlákúnlé Fásùgbà orúkọ tèmi ni Anthony Adéwálé Adégbáyé ètò yìí ibi tí ẹ ti ń gbọ́ tí ẹ ti ń wò ó náà ni iléeṣẹ́ Yorùbá Gidi tí fìtàjẹ̀ pè ní òṣèlú ọ̀sẹ̀ yìí politics of the week abala ti ilẹ̀ òkèèrè mo kí o ẹkùn bí àsìkò yìí lẹ́ẹ̀kan sí kápẹ́ fún ìpàdé láṣẹ lọ ìpàdé wa bí agbègbè àgbáyé gbogbo ọ̀rọ̀ ẹ ṣé púpọ̀ tí àwọn ìkànnì wa. Èwe ń jẹ́, egbò ń jẹ́, ìṣẹ̀ṣẹ̀ ń bẹ síbẹ̀ gidigidi. Ìwé ń jẹ́ egbò ń jẹ́. Àwọn tọ́lọ́run fi ránṣẹ́ wá síbẹ̀. Lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni. Ẹ wá wá àwọn tọ́lọ́run fi àṣírí ewé àtegbò lé lọ́wọ́. OEA Herbs and Shrub Spices ni wọ́n ń jẹ́. Ilé-iṣẹ́ tó fìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn ìbílẹ̀ tí yóò dùn lò fún gbogbo èèyàn. Láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn tí ń bá ní jàlágò ara. Ọ̀gọ̀rọ̀ èèyàn tó ń sunkún dọ́dọ̀ wọn ló ń rẹ́rìn ayọ̀ dúpẹ́ báyìí o. OEA Herbs and Shrub
spices ni yóò fi wí àtẹ̀gùn ṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer, ìtọ̀ ṣúgà, diabetes, hepatitis, àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension, àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke. Obìnrin tí ń sunkún lórí àìrọ́mọbí lójú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ tó bá ti délé iṣẹ́ wa. Ọmọkùnrin tàtọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ. Ìwọ lọmọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn. OEA Herbs and Shrub Spices olú ilé iṣẹ́ wa wà ní Ìjẹ̀bú Òde ìpínlẹ̀ Ògùn látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé. Ẹ máa pe 09150491169. OEA Herbs and Shrub Spices. Ọlọ́run ló ń fún wa ṣe.